فإني لاتي أرضكم لا لحاجة. ó sì nídìí gbogbo ibi tí n bá dé n máa ń gbé bíbí mi lọ bẹ̀ pé ìran ìmáàmù ni mí ibi nìkan ni gbọ́dọ̀ gbé wọ̀. لعلي أراكم tí n bá jọmọ ìmáàmù ńkọ́ ibi iná ti sọ mí dẹni tó wúlò. أو أرى من يراكم. gbogbo ẹni tó bá ní bíbí tí ò bá ní títọ́ gidi bíbí rí ó bàjẹ́ kan ní. لعلي bíbí ni wọn ò ti já sórí ibú lọlé. أراكم lọ́fi di ìyanràn mọ̀lẹ́bí àti ìyanràn ìlú. أو أرى من. kárí ọmọ ló yan ayé tó dáa ó sì ọ̀dọ̀ àfáàyà ni. الله bí أكبر. wọ́n ṣe pa tiẹ̀ dà sórí ibú nù. يا خادم الإسلام أجر مجاهد في الله في الله من خلد ومن رضوان في الله من خلد ومن رضوان. ọ̀dẹ̀ tí a bá ti rí báyìí dáadáa máa bẹ lọ gbére fún ọ ni. يا خادم الإسلام torí bàbá tí wọ́n tulẹ̀ àlùbáríkà yìí wọn ò balẹ̀ jẹ́. أجر مجاهد ọ̀rọ̀ pọ̀ lónìí. في الله من خلد ومن رضوان في الله من خلد. ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹ wọlé àtàlájí àgbà ẹ dákun oríire yóò kàn ẹ̀yìn náà má da ìwó lẹ̀ ronú ọjọ́ tiẹ̀ dákun. يا خادم الإسلام أجر مجاهد. ẹjọ́ ẹ fàlàjí àgbà lọ́wọ́ bí kódà tó bá ti di àdámà kọ́ ọ̀pá ẹ̀wò yá ìwà yìí ní wà lónìí. في الله من خلد ومن رضوان. àlébì wọn náà là ń yìn الله عليه وسلم. nínú kírun ẹnìkan ò lè ju Muhammad lọ. صلى الله عليه وسلم. wà sọ́ọ̀mà nínú gbààwẹ̀ ẹnìkan ò lè sí ní ànábì Muhammad. في الله من خلد ومن رضوان. وقام بالتربية والإصلاح. الله. a sì tarbiyya fún yẹn àárẹ̀ yẹn àní bá tèèyàn jẹ́ wájú lọ bá nàbì. nínú àtúnṣe wájú lọ bá nàbì Muhammad. في الله من خلد ومن رضوان. mo kí bàbá wa ọba Ìlọrin. شيخ. okùn méjì. شيخ. ọkẹyọkẹ. شيخ. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. salamu qawla. من رب الرحيم. mo kí gbogbo àwọn tí wọ́n jọ ń ṣèjọba mo kí bàbá ìmáàmù àgbà gbogbo àwọn tí wọ́n jọ ń ṣèjọba. náà يا خادم الإسلام. èmi náà ni wọ́n sọ mí ọ̀hún ru wàrà lọ gàánù mo ló ti ń ṣẹ̀dá wàrà mílíọ̀nù mo kí yín mo lọ rí. يا خادم الإسلام. mo tún gbé jẹ́ ìjẹ́ àlàjí àgbẹ̀yìn ọ̀gá wa. نعم. nítorí ìbá ti ń pìtàn ọmọ àfáà rẹ̀ ó fẹ́ parun nù. الله أكبر. jọ́jà ti bí ọmọ màálù ní ti sẹgbẹ́ ẹ̀yẹ ewúrẹ́. èmi lẹ́yìn ṣe fọ́lá o tó ṣe pé ibi tá a ti wá mú mi náà ti bí ẹ̀yìn. الله أكبر. wọ́n lọ́n ti fẹ́ kó rí nu wọ́n yóò contest yẹ. الله أكبر. wọ́n yìí dìbò ọ̀nà jẹ́ wọn bí mi bí báyìí ọmọ tí ò tí ì wáyé ló lè ṣàdúrà èèyàn bóyá ọlọ́run lè síjú o àmọ́ wọ́n tí wọ́n ti bí ibi tí wọ́n bí ọ̀nà ti bí ọ tọ́ba rí i pé wọ́n fẹ́ yíwọ́ lọ bí tí wọ́n ti lálùbáríkà má dúró sísàn bàbá rẹ títí wọ́n ti bàjẹ́ hùn níyàwó níwà lò bàbá rẹ níwà tó dáa ni tọ́jú lórí ibú ni lọ yáwó bàbá ẹlòmíì kò lè bá a dáa fún ọ. إذا رفع الزمان عليك شخصا tọ́lọ̀ bá ti ní kẹ́nìkan ga jù ọ lọ láyé وكنت أحق ìwọ́n sì ń wo pé mi náà ló tọ́ sí. منه ولا تصاعد. èmi ló yẹ kí n di bí ó ti dà yìí. أميله حق رتبته تجده. ẹni tó bá ti jù ọ lọ yẹn fún ní ìwọ rẹ̀
ní ìwọ kó jù ọ lọ àṣẹ pé àáfàá rẹ ló bí mọ́ sọ̀tàn rẹ̀ mọ́. يميلك إن دنوت وإن تبعد فلا تقل الذي تدريه فيه. ọmọ nípa ọmọ àáfàá rẹ má sọ mọ́ ẹnu rẹ ò gbá mọ́. àwa là máa mú rẹ títì gbàtà ń kéwú lọ́wọ́ àwọn ò tí ì mọ wọ ṣòkòtò ayé ò yé ọ ni ẹni ayé bá yẹ kì í pìtàkìtàn. ẹnu ehoro gbàjánu ẹsì nta fẹ́ tírìtì lónìí làjà kẹ́nìkan lọ síbẹ̀ yẹn nínú yẹn jọ. ولا تقل الذي تدريه فيه تكن ممن عن الحسنى تقاعد. àti yóò bá lórí òsínbí ni mo kílẹ̀ bá àgbáyé rahimahullahu ta'ala tí wọ́n júwe aláàjì àgbà fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn. أنيله حق رتبته تجده. wọ́n ní bẹ́ẹ̀ bá ti ga fún ní ìwọ gíga rẹ̀ kí ló ní ọ́lẹ̀ láti ìgbà fẹ́ni tó bá ga kí n pè é níbi kí n kúnlẹ̀ mi ò ṣe kúnlẹ̀ tó ní kí n má dì mọ́ mọ́ lọ́fà ni. kí n sì nàró kí n rí yín fín kò ní kí n jẹ́ tí n ní jẹ́. ينيلك إن. èmi ni wàhálà rẹ tó lè pọ́nlé àfa rẹ lé mọ́ bóde ti ta gíga fún ọ njọ́ tí ń mú ọ bọ̀ láti ilé yín ọ̀gá wọ́n mú ọ wá bí ọmọ ẹrú ni. ينيلك إن دنوت وإن تبعد. tó bá ti lè fún yẹn ní ọ̀wọ́ gíga rẹ̀ bọ́ọ̀ súnmọ́ bọ́ọ̀ jìnà sí ọmọ jàlùbáríkà rẹ̀ ni. ولا تقل الذي. tómi náà bá ti rí ọ̀ìdẹ́ yìí fi ẹlẹ́jẹ̀ náà ló ṣe wá sí i kó máa fọ́ múra rẹ̀ àtọ̀fà rẹ̀ ìnáwó ń jágùà. èmi lèyìn ó gbé fún yín níbi tẹ́ ẹ̀ ní ẹbí pòfẹ́sọ̀ kò sí ní tẹ́ ẹ̀bí olórí bú nìkan náà bí. ولا تقل الذي تدريه فيه. káwọn ará ọmọ kékeré lòun ó ṣàkọwọ́ bí dédé kàrámà tí ń gbé bọ̀ àpò ni ó ti bá níbí. تكن ممن. wọ́n bí pòfẹ́sọ̀ lóbìn wọ́n bí lọ́kùnrin ọmọ pòfẹ́sọ̀ ọmọ pòfẹ́sọ̀ kí ni wọ́n jẹ́ nínú ẹyin tó ṣàkọ sí ìdè yìí ọwọ́ adásọ fáàrí ọwọ́ ansakọ́ńdé àfáà rẹ níbi tí wọ́n ti lè mú ọ bí ìdùn. wọ́n tẹ́ fi sọ ọ́ dé èèyàn lọ rí wọ́n tẹ́ fi lè ká ọkọ̀ ń bẹ lápò wọn. تجنب هذه الخصال فإنها فمهلكة كل الفضائل أجمعا. ó ní jìnnà sí ìwà márùn-ún tí mo fẹ́ kà ẹ́. ẹ dákun mi ì ṣe wá sí nílọrin mi lord ibi tí wọ́n ti dá sọ fáàrí fún yàn èèyàn ìwọ lọ bẹ̀ ọ̀bọ̀ kalẹ̀ ni. لمهلكة ó níwà tó fẹ́ kà yìí o. كل الفضائل أجمعا. yìí máa ba gbogbo dáadáa ìyẹn jẹ́ ni àlùbáríkà èèyàn ò ní sí mọ́. رياء. kí ni ká rí mi tó ń ṣe. ẹ dákun kí ni ká rí mi. ẹ̀yin ọmọ akéwì èmi ò ní má kìlọ̀ fún yín. bí nǹkan ò bá ṣẹlẹ̀ kárin yìí wálé àlàjì àgbà ẹ̀ sọmọ dáadáa. kí ló dé tí nǹkan ò bá kàn tí wọ́n fi rí ọ ní wárí pé mo ti wá wọlé bàbá mo wá wọn tí ń ṣẹlẹ̀ èmi náà ní kálukú yín lẹ fọkọ àlàjì àgbà réèkì ká àmọ́ ẹ̀ dájọ́ padà síbẹ̀. ẹ̀ ń sin mọ́lìdì ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ wọ́n ń fún yín lówó bíbí ìtì ẹ̀ kí ń fún lówó ibi tó ti kẹ́kọ̀ọ́ náà fún ọ sí wọ́n mẹ́ni ó bí ọ sọ lè fọkọ rẹ sí pàkáyọ̀dọ̀ lónìí àlẹ́ àdọ́bì tó fi kún ní fi ń yé ọ. رياء وعجب jọ́sí mo lè sọ̀rọ̀. غيبة ونميمة وحقد فكل شره كان أشنعا. mo ti yọ̀ǹda yín kí ni ń jẹ́ bá تجنب هذه sẹ́ẹ̀rí ẹwù الخصال. ẹ̀kọ́
tí wọ́n ń pè ládàbí kì í ṣe ni ó kéré nìkan ni níbí nìkan ni ló gbọ́dọ̀ ní ládàbí ẹni tí ò bá ti ní ìyà ni ó pa á tọ̀ ẹ̀fọn ládàbí ilẹ̀ kan mọ̀ sí ládàbí sófò ni wọ́n fẹ́ ṣe ni wọ́n lò lóko ni ẹni tí ò bá ti ní yóò dààmú láyé ọlọ́ọ̀ ti yọ̀ǹda yín a ní mítìn ńláńlá tó yẹ kí n wà níbẹ̀ wá àti wá gbé mi rù níbí àwọn wa ló dáa àwọn yọjú sí mi àwọn wà lọ́mọ jòkóde mi tí ìbá sàlàyé àgbà kí wọ́n jòkóde lára mi. tajannab hadhihi al-khisala fa innaha. mi mọ́tàbà ló bẹ̀ wá ń sẹ́ ẹ̀ ní sẹ́wù ni. lamulikatu kulli fadaili ajma'a. ìyá ojúbọ̀n. ó dá ẹ wo orí alájí àgbà ìgbà tó wọ́n máa yàn án tó wá fẹ́ di Kwara mu á tún wá rántí èmi náà jẹ̀mọ́ pé wọn náà wà nù ẹ̀ mẹ́sàn-án péré ọ̀hún. ríyá wà ojúbọ̀n. àwọn ènìyàn bá dóbi dáadáa ni. kí bàtún wà nàmí màtún. dákúdákú. ríyá ọ̀hún. mo ti tú yín. wà ojúbọ̀n. kí ló dé tọ́jọ́ rẹ lójú sílé àfa rẹ̀. ẹrù wo lọ rù tọ́ fìrí náà rí lé àfa rẹ̀ mọ́ tẹ́yẹ̀ bá ti lè wọ sọ ìjọra ẹni lójú lọ lé àfa rẹ̀ yóò wọ́n gbọ́dọ̀ tó lọ́wọ́ àwọn kéékèèké ni a wà àwọn yóò tiẹ̀ tó a anímọ̀jọ́ máa fà wá lọ bó ní ẹ̀ ti fún ọ. ó yára. gíbàtún. wọ́n sì ń ṣe tàfà rẹ̀ láburú lẹ́yìn ọwọ́ bá ẹ dá sí. ẹ̀ ń jọ ń pẹ́ gàn ẹ̀yin náà ní ìjókòó tí tẹ̀ fẹ́ gbélé àfa yín ṣubú ó ti parẹ́. wọ́n náà mi máa tún. àtòfófó gbogbo tí mo fi rán lé àfa rẹ̀ lọ ń sọ́ká. ẹ sọ̀rọ̀ fa ẹ túlé ẹdẹyẹ ẹ̀gà fẹnu kọ́lé fẹnu tú. wàhí ìdán. wọn ò sì fẹ́ sí àbòsí kan ní kó yọ ọ́ lẹ̀. fakullu sharruhu kana ashna'a. ìyẹn kí mo wá sọ ó yẹ kẹ́ni kí lọ wá sọ. àìbí mi ò tó bẹ́ẹ̀. bó o lọ rí. ríyá wájibọ̀ gíbàtọ̀ wọnàmímàtọ̀. aláwọ̀ ò tó bẹ́ẹ̀ ẹ jù bẹ́ẹ̀ lọ. wàhí ìdán fakullu. èmi tẹ́ ẹ rí ọlọ́mọ yọ̀ lọ́rin kúrò lọ́rọ̀ mi. sharruhu kana ashna'a. nígbà bí ọ̀rọ̀ bá khalifa tí wọ́n lọ wa Sheikh Ahmad ọláyíwọlá àkànbí Kamaluddin bàbá dáadáa rahimahullah. tí wọ́n mú omi kù fún tí wọ́n sọ di ẹrọ̀fọ̀ kí wọ́n tó lọ. ẹlòmíì ń bọ́ mi nílé lóòótọ́ ó sọ di pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ìgbà tí èè lọ ni ẹlòmíì ò lè rí mu mọ́ tóró tó kọ́ mú olórí ibu ni. bàbá àwọn àgbà sí sọfíyù náà wọn ò bodò jẹ́ ẹlòmíì rí mu àkànwá ní à ó ní wọ́n ṣe ń kú bàmú ní à ọgbọ́n ni ẹ̀mí bàbá gùn tẹ́ ẹ bá pé 82 kí lọ́jọ́ orí bá lé léyìn. ríyá wájibọ̀ gíbàtọ̀ wọnàmímàtọ̀. wàhíkìdán fakullu. 82 àbí sọmọdé ni 82 ni. ìwọ tó ti pé 40 ọtí márùn tí ó pa ọ nísìn ọtí di ẹgẹẹgẹ ọtí yọwọ tọba lọ ń lọ tọfẹ lọ da oògùn jẹnu kí ẹ wá lọ 82 ojú rẹ ò fọ́ eyín ẹnu rẹ ò ká kò sí rádaràdá gbàtí wọn lọ́dọ̀ wọn láàsì báyìí wọn ni ìmọ̀ ọ̀rí Ọlọ́run ṣàánú wa púpọ̀ Ọlọ́run kákẹ́ ìdájà káwé láwà ní subhanallah walhamdulillah astaghfirullah. ríyá wájibọ̀ lọ́sẹ̀ tó lọ ilé mi ń sọ o. gíbàtọ̀ wọnàmímàtọ̀. tó bá sọ tọ́lọ́run fi sẹ̀sìn ni a ti tọrọ kókó tó kù 82 tẹ́ ẹ báyìí lè lo 82 kí ló tún kù bí ìbá ṣe pé ó wúlò àìfẹ́kẹ́ni eré ó kù ni 82 mi wọ́n ti ń lọ mú lẹ́yìn ojú rìn yóò ti máa jarán wọ́n ti láìní gbogbo bẹ́ẹ̀dì ẹ̀ àti fóòmù ẹ̀ pẹ̀lú ọ̀rá torí kò ní sọ pé mo fẹ́ tọ̀ mọ́ ẹ máa ní ẹ sọ pé ẹ tọ́ àdúgbò mọ̀gà tó fẹ́ tọ̀ wá ni ó wá náà nù bẹ́ẹ̀ sì ni ẹ fi mí lẹ̀
وحقد yẹ kí mo fẹ́ sọ àwọn ọmọ bàbá tó ní nǹkan gẹ́gẹ́ bàbá Musa àgbà rahimahullah bàbá Habibullah rahimahullah bàbá Sheikh Kamaluddin bàbá Sheikh Sofiyullah bàbá Sheikh Ahmad ẹ wo èèyàn tẹ́ lu ọlá tí ó sì fàyà máa bíra rẹ nísìn ìwọ nìkan ló dáa fún níran yín ọtí dojú ìrànde wọn ò ka olórí eré kó tó kàn ọ́ tún wá ṣe é pa wọn tó ní ka ẹlòmíì lẹ́yìn rẹ̀. àbí bóòláwí. أعوذ بالله من الشيطان الرجيم. ọ̀fẹ́ kí n tú ayé. بسم الله الرحمن الرحيم. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء. ti nínú méjì bọnú ara wọn. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء. ọlọ́run ní نرفع درجات من نشاء. نرفع درجات. ẹ tó bá wù àwọn ọlọ́run là ń fún ní kòtògà wọ́n lọ ti fún lé wa tó yìí tó júwe pé lè mí ni tabarọ ọmọ akẹ́ tó gbọ́nu tají tí ò fẹ́ kí wọ́n rí níbi iṣẹ́ ọwọ́ rẹ̀ ò mọ́ ni ibi kì í sá fún òní òwúlò láyé torọ àláwọn àáfàá tí ń dà wá láàmú àáfàá míì tó sá fún torọ sọmọ akéwòdó lórí ibú kì í ṣe bí. إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين. àwa ń kàwọn ànábì ọlọ́run ni ẹ má wulẹ̀ wò mí kí lẹ̀ ń wò mí fún báà là á máa sàwọn ẹni rẹ lẹ́sàn igi kan ò ní wọlé wọn àti lọ́mí ànítẹ́lẹ̀ wọn dahoro ọmọ ọlọ́mọ ò ní rólé wọn. وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين. gbogbo tí mo kà í wọn sọ lórí ibú. وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين. gbogbo tí mo wá kà yìí ọlọ́run ní kọ̀ọ̀kan nínú wọn ìkọ̀ọ̀kan nínú wọn a sì wọ́n ní ọlọ́lá lórí ẹ̀ tí a bá ló gbà ní. Allah. ومن آبائهم kódà bàbá ńlá wọn ẹsẹ̀ ní àbùkù. وذرياتهم àwọn àrọ́mọdọ́mọ wọn ò ní ṣe é pè ránṣẹ́ nínú ayé. وإخوانهم. bó o láṣẹ tú yìí o ẹ má látọ̀ wọn mọ ìyá wọn bá ń kọ́ wa man amana ma'ahum. Allah. gbogbo ọtí ẹ bá bẹ́ẹ̀ lò gbà ṣé é gbà fún ẹ ìmọ́lẹ̀ ara wọn sọ̀kalẹ̀ sáwọn náà la bẹ́ẹ̀ bá wá gbà ìmọ́lẹ̀ ni ṣé kò lóde wọn àti àgbáyé ẹ dá mi lóhùn ọdẹ bẹ́ẹ̀. ó débẹ̀ bí ò débẹ̀ àwọn tí wọn ò dá lẹ́nu. bàbá wa apò kagi sí òdọ́dọ̀ wọn ẹ dá mi lóhùn àwọn táàtù ní àti àbá lùgbànú kíkan dákọ díẹ̀ tí ò dọ́fà. وإخوانهم tí ò dọ́fà. وإخوانهم tí ò dẹ́dẹ́ àwọn adékílékún. bàbá àfa ńlá bàbá lórí mẹ́ta kò dọ́dọ̀ wọn ẹ wá wà lájí àgbà nìkan ẹ wo yẹn tẹ́ tara wọn sórí ire. Allah. láwọn tó ṣe pé àṣẹ tẹ̀mọ́lẹ̀ náà ayé mọ́ lónìí.
kì í ṣe bí jẹ́ ti bí ànìkan láyé. wajtabaynahum. ẹ̀dọ́ kan tẹ̀lé mi ni kò lọ́rọ̀ ẹ̀gúnṣẹ́ rí. jama kí ló sọ àdọ̀mọlé alájí àgbà ẹni kíni àlùbáríkà làwa wà n ló sọ àdọ̀mọ bíi tí wọ́n bá fi bíi sí ọkọ̀ wa tí ò pé ọkọ̀ mi ò fi àlẹ́ àdẹ́bì sí òun pèsè mi sọmọ alájí àgbà mọ́ ni sí nǹkan kọlù ọ ni ọ̀ tẹ̀tẹ̀ mọ̀ kórìí rẹ ti yí gbà tó ti fi kún. wa ikhwanihum wajtabaynahum. ọlọ́run wa sà wọ́n lọ́sà ìjọba yìí náà ìsọfà yìí náà hùn. àṣẹ wọn lẹ́ni ẹ̀sà ẹni tí ẹ dì mọ́ ẹni ẹ̀sà àwọn tó dì mọ́ wọn ẹni ẹ̀sà. من جالس العطارة ومن جالس العطارة طاب بطيبه. ẹni bá jókòó ti ní ńlọ́fíńdà ńtúràrí yóò sì rún tùràrí tó bá délé sẹ́yìn kó nǹkan ní ó kẹ́ jókòó ti ló fẹ́ sí la bẹ́ẹ̀ ni kọ́ lọ fẹ́ sí ààyè oríire kó fẹ́ sí wọ̀ náà la kọ́ rí gbédélé. ومن جالس الحداد لاقى السوائد. bẹ́ẹ̀ bá sì lọ jókòó ti alágbẹ̀dẹ tí ń fi fì wọ́n náà rùn èéfín tó bá délé ọ̀ sì fara gbé èédú lọlé ìwọ kọ́ sú ara dìmẹ́ni tó sú ara wò bẹ́ẹ̀ bá níjọ rùn. وهديناه إلى صراط مستقيم. ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا. bàbá ọ̀gá àwọn tí a ní wọ́n jẹ́ nǹkan ńláńlá ẹ̀ kápẹ́ níjọ́ tí wọ́n ń rìn lọ́wọ́ nínú àlùbáríkà wọn wọ́n da nǹkan mi pamọ́ lọ ni. لهبط عنهم ما كانوا يعملون. sọ́tì ẹsẹ̀ ni ó bàjẹ́ jẹ́mọ́ ní náà máa di wa yìí lẹ́yìn alájí àgbà ó kú sí ní àbófàsí. ẹ̀ dọ́mínó kó kẹ́kẹ́. adabiyatun abadiyatun min tajina fahawal adab. adabiyatun abadiyatun min shaykhina tajil adab. asululi usuli bilariya. ẹni kan sí ẹ máa mì ẹ ṣe dáadáa. adabiyatun abadiyatun min shaykhina tajil adab. adabiyatun abadiyatun min shaykhina tajil adab. ọkọ̀ bírèkì abs lọ́lọ́. adabiyatun abadiyatun min shaykhina tajil adab. abadiyatun min shaykhina tajil adab. jama wa Naam. bàbá wa polongo àdàbíyà ká ṣé o tajil adab ẹ dá mi lóhùn dáadáa radiyallahu ta'ala Aniru. ẹ kọjú sí mi bí ẹ dákun. níjọ́ tí wọ́n ń pọ̀ sára aláàjì àgbà bàbá nìkan ni ẹ pọ̀ sí bàbá wa láyé ni wọ́n dé yìí. Shaykhul labibul alimai asilul usuli bila riyab. ọmọ yìí ọ̀rọ̀ tí mo fẹ́ tún jí ń tutù ọlọ́run. Ayakumullah. báyà rẹ̀ yín délẹ̀ tọ̀ ẹ jẹ́ ojú. Ulaika alladhina atainahumul kitaba wal hukma. àwọn tí mo dákọ̀ yìí àwọn la fún ní tírà a fún wọn nílẹ̀ akáyì tí wọ́n fi gbé kalẹ̀. wan nubuwata. wal risala aṣọ́wọ́n lòdì sí ọlọ́run. fa in yakfur biha haula'i. ẹ̀yin ará maka àti ẹ̀bálẹ̀ tí ẹgbà wọn gbọ́ pẹ̀lú mẹ́rin tata fún ẹ̀. faqad wakkalna biha qawman laysu biha bikafirin. a ti fi ìjọ míì kalẹ̀ fún wa tí wọn ò ní ṣe kèfèrí sí hàn èèyàn ní gbé dáadáa lọ́wọ́ kó mọ̀ rẹ̀ nígbà bá àkàbálà ń bínú rẹ̀ àwọn tó fẹ́ ó gbà. Ulaika alladhina hadallahu. ibi tí ń bọ̀ nù ọlọ́run náà dá fi mọ̀ náà ni. Fabi hudahu muqtadih. báwo níbi ṣe wá pé tó bọ́lá ti fún ní gbogbo nǹkan tó
ọlọ́run wá ní ọ̀nà mọ̀ wọn ni ó tẹ̀lé àwọn ni ọmúra kọjọ ẹlẹ́kọ̀ọ́ tẹ̀lé mi wọ́n tún mọ̀ fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ tí ìbí mẹ́rin kíni kí ló dé tẹ́yìn olóòfẹ́ jọ àwọn àfáà jọ kò fẹ́ ṣerú oríire tí wọ́n ṣe nù. ọlọ́run ní kí ànábì ò ká wọn kúrò lẹ̀ pé ọtí dénú o kò sí Mùsá kò sí Ìsá ẹjọ́ ẹgbàmíláyà ẹwọ yín ti fẹ́ pa mí síbí bó lọ wí. Ulaika alladhina hada Allahu ẹ bẹ tẹ̀lé mi. fabihudahu muqtadi. ọlọ́run wà ní Muhammad Allahu alayhi wa sallam. gbogbo ànábì ọlọ́run tó lọ yìí àwọn òjíṣẹ́ tó lọ yìí lọ wádìí wọn bẹ́ẹ̀ ti ṣe ayé tẹ̀lé tiẹ̀. ẹ̀yin kan wá dé ẹ̀kọ́ tí là kan dé láti ibi tí ò lóko ẹ wá fẹ́ rọ́ọ̀sì ẹ̀ bàbá yìí dànù báà ti jẹ́ nílùú wọn o bàbá tẹ fẹ́ rọ́ọ̀sì ẹ̀ wọn dànù wọ́n jù wọn lọ láyé ibi tí ẹ bí olúkálùkù sí ló yàtọ̀. kápẹ́ ní Saudi bàbá alájà àgbà ti dìde pẹ̀lú bọ́lọ̀ ti pè yẹn kò sí npa níbi tẹ́yìn lọ kálukú lórí bí ẹ ti ń ṣe àfa wọn ìṣesí wọn lẹ kó wá bí ẹ wá gbàgbé bẹ́ẹ̀ ṣe fi lé sí kẹ́tọ́ lọ gbé àdánwò wálé. ẹ kọjú síbi o bílẹ̀ bá dagun á wù lónìí. Ulaika alladhina hada Allahu fabihudahu muqtadi. ọlọ́run wà nẹ́bì. Allahu alayhi wa sallam. mo fẹ́ràn rẹ púpọ̀ jù ṣùgbọ́n jọ wọ́n. èyí sì tẹ́lẹ̀ ní kò jọ wọ́n ṣèbá nẹ́bì haranta síbẹ̀ kọ́ ni lẹ́mìí àti ní dídá lọ́dọ̀ ọlọ́run ó jù wọ́n lọ ṣùgbọ́n lórílẹ̀ ayé ó bọ̀rẹ̀ láyé ni wọ́n sì ti rí nǹkan tójú ànẹ́bì ò rí. Nuhu rí tiẹ̀ rẹ́gẹ́dẹ́ Yusufu rí tiẹ̀ rẹ́gẹ́dẹ́ síbẹ̀ kọ́ ọlọ́run wa ní tàdí mẹ́yìn kọ́ ju wọn. ẹ̀yin kan sì wá dé nísìn ẹ̀ wá ń fà láásí àwọn àfáà tó ṣáájú ẹni wọn ò wí ire ìmọ̀ tó wọ́n fi mọ̀ pé wọn ò wí ire bọ́lọ́ tí kọ́kọ́ kọ́ tó lọ sàgbá kó mọ̀ tó kó bá wọn. tá a bá yọ foundation kúrò lára lẹ́sìn òní wó. Ulaika alladhina hada Allah. ọwọ́ kẹ́nu rí bí ọwọ́ jáde lọ tán ọwọ́ àwọn olè nàró kíyàn èyí tálẹ̀ jẹ́ àgbà ti nàró tó ti nàró lẹ́yìn wọn bó lọ́ọ́ ti rí fáṣẹ̀. a lè kúnlẹ̀ àwa lè tẹ̀ tó o bá ti wà lẹ́yìn irú ọ̀ bàbá ẹ̀ tó o bá ti náà fẹ́ jọ ọ fẹ́ ṣe bí wọn nu chain tó di ọmọ wọn jàdà nù ọ̀rẹ́ nu ọ̀dìrẹ́ ọwọ́ nù. tí ẹ bá ti náà fẹ́ jọ alájí àgbà ìwà wọn ni ò fẹ́ mú ó fẹ́ sí ẹ̀yà tó bá sì lè sí ẹ̀yà ìwọ tó ta kàlájí àgbà ńgbà tí ẹ lọ tán kó tó kú lọ́mọ kí òró sì sọ́kọ̀ jẹ́ ńgbà. Ulaika alladhina. ìjọba ẹni kí mú tirẹ̀ wá ẹnìkan ni bàbá rẹ̀ dàgbà òtútù wa mú bàbá rẹ̀ òtútù wa mú ó wá ní ọmọ ìgbé mi sọ́dọ̀ ó wá gbé ọmọ rẹ̀ sílé ó gbé bàbá rẹ̀ sílé tó wà lẹ́yìn òtútù wa ń pa bàbá rẹ̀ ó wá lọ mú aṣọ ní yàrá tí ó dàbò bàbá ẹ̀ wọ́n ń sí aṣọ ó wá kan aṣọ tí ò dáa ó wá mú ọmọ rẹ̀ wá ní kí ló fi yín ṣe ó ní mo fẹ́ dàbò dáàdì mi ni ó ní ẹ má kó tán o ọmọ ní kí ló dé ó lè mí náà fi ru ẹ̀ dàbò yín tẹ́ bá dàgbà ni. ẹ sì wá dé ẹ mú oyin àti wàrà tó wà níbi mímọ́ ẹ wá yọ dànù ó wá kú sangiliti òrùpa kò wá sí respect níbi mímọ́ mọ́ kò wá sí kankan tó dá ń bẹ mọ́ ẹ kú ọmọ sábẹ́ ẹni kó bí wọ́n mọ́ jèrè wọn tọmọ kan mẹ́ta lọ́nà mi lójú ogun tó ló sọ lóbi lọ́mọ ìjagun lára òbí rẹ fi mí ilẹ̀ jẹ́ máa lọ́n tèmi lọ gbàdúrà lẹ́nu òbí rẹ ọmọ ọlọ́mọ tẹ́ kó kú oníbo wọn ti jèrè wọn. ṣé mo lè sọ̀rọ̀? Ulaika alladhina hada Allah fabihudahu muqtadi. jẹ́bẹ́ ẹ̀ ti dá mi lò. kí ló dé gbogbo àdébílẹ̀ ló ní sẹ́ráfù tí wọ́n. ẹ fẹ́ nǹkan. Ulaika alladhina hada Allah fabihudahu muqtadi. bàbá àlífà tí wọ́n gbaṣẹ́ lónìí báyìí ọlọ́mọdé ó dàrú mọ́ wọn lórí. Àmín. bẹ́ẹ̀ bá sí àmì kò dáa. Àmín.
bí ṣe ń dùn ìjọ máa dùn lásìkò tiwọn náà ni àmín. kó máa dùn lọ síwájú. ṣé wàá mọ̀ pé dáúdà ànábì dáúd alayhi salatu wassalam. àti ànábì suleiman kánà min asahabi shuk ọpẹ́ náà máa dún fọlọ́ ọlọ́run wà nábì lọ́jọ́ méjèèjì máa dúpẹ́ lórí tí n bá fún ọ. wọ́n ìtọ́lọ̀ ò ní ṣe tiẹ̀ lọ́tọ̀ tọ́lọ̀ fi ní kó ju àwọn tó ṣáájú. ẹ̀yin tí a fẹ́ ṣe tiyín lọ́tọ̀ tẹ́ wọ́n ń yọ àlébù àwọn àfáà tó ga ó tiẹ̀ tó wàhálà tó dáyé ní ìsìn ní kíni wàhálà náà bó o lọ wí ọmọ mi. ulaika alladhina hadallahu fabihudahu muqtadi. ẹ má jẹ́ tún yìí ń palẹ̀ torí àsìkò ti kéré. bóòlù yóò sì wá rí bí aláàjì àgbà mo ti fòyín nù. ẹ jẹ́ ń fò àsìkò ni àsìkò là ń tẹ̀lé tí n bá nanu mọ wákàtí méjì ní sọtán mo ti gé bá ara rẹ má jẹ́ ń sọ lọ mọ́. ulaika alladhina hadallahu fabihudahu muqtadi. jẹ́mọ́ ẹ̀ ní náà Naam. wọ́n tí aláàjì àgbà tí wọ́n tóbi lójú ayé tí wọ́n lọ tán tí ó dàrú ẹni kíni Kíni? ẹ̀ dá mi lóhùn al-iqtisadu fil maw'iza. Allahu akbar. àmọ́ ẹgbàá mi láyé kí n kà yìí tán mẹ́fà péré ni n sì ní kàláàbọ̀. mo ti fu àwọn ọ̀rọ̀ kan tó ti fẹ́ máa gbá mi lọ́pọlọ àmọ́ èyí tí mo nanú máa ń ní fò. ohun tí òní jẹ́ ń fò ni pé a fẹ́ gbé aláàjì àgbà jáde. Masha Allah. wọ́n sí bàbá wọn tún wọ́n sí ní sẹ́ẹ̀bínú pé náwó sọ́dún díẹ̀ wá al-iqtisadu fil maw'iza. bàbá yìí sọ pé tó ọba ti ṣe tí ń ṣe ọ̀wọ̀ náà àgbọ̀rí. wọ́n sọ̀rọ̀ Ọlọ́run wọ́n polongo tó dáa jọ́yìn rẹ̀ tó bá rọ̀ Ọlọ́run tí ò bá rọ̀ Ọlọ́run wà bọ́ ti wà. àwọn àfáà wa lórí social media lónìí ẹni tí ò bá ṣe bá ti ṣe ẹni tí ò múra bá ti múra ọmọ náà ní sílẹ̀ yìí ni ẹ ti dáná. níwà tí bá ya kó ya kí ni tí ẹ sì ń kà fara àwọn èèyàn ẹ ń kà fara àwọn èèyàn ṣebí tó rọ̀ yín lọ́rùn lẹ́ ń ṣe irun ẹni náà Naam. irun dà á pọ̀ àwẹ̀ dà á pọ̀ àbí alilọ́mọ́kà yọ̀sàkátọ̀ ọba lówó gbogbo yòókù tẹ ẹlẹ̀ mọ́ kìí ṣe túláàsì ẹ lè fi súnà gbé ọ̀ràn yàn ṣubú ẹ lè fi gbé ṣubú. káàyì photographer ló ń ṣe é jẹ́mọ́ ọ̀dá mi lónìí níṣẹ́ mi mo wọ́sọ fún láti lé kí wọ́n lẹ́yìn tí ò wọ́sọ fún wa bí lónìí àkóso ọ̀nà sí iná wì overstatement ni èmi ló wù kí n múra bá gbogbo nǹkan yòókù tẹ ẹlẹ̀ mọ́ irọ́ ni ṣe bá ń lọ mọ́kà ẹni bẹ́ẹ̀ ni àwọn ará wọn ara kan ìró lásán ni a máa ró wá sí mọ́kà ṣé mo lè rọrùn wá bí kẹ́ mọ́ sá fún mi ọlọ́run sì gbàrún wọn pẹ̀lú ìró tí wọ́n ń ró bí wọ́n ṣe máa ń ró nírántí ẹnu ọlọ́run sì kọ́ tí ẹ lọ́rùn èé ṣe tí wọ́n ń ró. milord bẹ́ẹ̀ bá ilé rúrun ní sin olóòṣà ni wọ́n pè é ṣé bí àkẹ́pẹ́ níbí ọlọ́mọdé rọrùn wọ̀ bí tí ìsìn ní di kábà kí n gbé ara mi àbẹ́ ẹ̀gbọ́n tí ń wí ni àwọn aró ìró tí wọ́n ń rọrùn wọn wọ́n sì fi ń kírun ọlọ́run sì ń gbà á àwọn òsì tó kárò níbí ṣé bẹ́ẹ̀ kọ́ súnà tẹ nílùú wọn ìró ni chambi káwọ̀ ṣòkòtò ni. bẹ́ẹ̀ bá tẹ̀lé mi yóò kà mí la. al-iqtisadu fil maw'iza bàbá alájẹ́ àgbà níwọ̀n tí wọ́n sì ń bí wá sí. kódà bẹ́ẹ̀ bá kéwú tí yóò gbà bàbá ní bó ṣe máa kéwù àníyàn ló jájú ọlọ́run ó gbà. bàbá yìí kọ̀ǹdẹ́mù èèyàn ọwọ́ agbé kẹsẹ̀tì ń kẹsẹ̀tì síwájú ọwọ́ ń fà láàsì tó sọ tí ó gbà sọ́ọ̀tì ẹ lórí ká gbọ̀. ọ̀rọ̀ lọ́rọ̀ lọ́mọ máàkì ọpọlọ tiẹ̀ kò sọ́n tó dáa rí ó jẹgi kò wí dáadáa kò wọ nísàlẹ̀ ọlọ́run sì ṣe àtìlẹ́yìn fún alẹ́ sì kí wọ́n tó lọ bàbá oníwàásí àgbáyé ma yuqalu li abdin. ma yuqalu li abdin lima lam takun muriban wa innama yuqalu lahu lima kunta mudhniban.
ما يقال لعبد ṣé lọ́ọ̀rẹ́ kí mo wà ní ẹ̀ wí ní. لما لم تكن مربا وإنما يقال له لما كنت مذنبا. jàmáà نعم. wọn ò ní bí ẹ kí ló dé tọ́ ọmọ ìrọ́bù wí. ẹ̀dọ́kùn Ìlọrin mú wà. wọn ò ní bí ẹ ohun tí wọ́n bí ọ ní pé èsì tó ń sìn Ọlọ́run kí ló tọ́ ya ẹlẹ́sẹ̀ kí ló dé tọ́ ya ẹlẹ́sẹ̀ tó ń da yérú pẹ̀lú kéwù rẹ̀. ṣé mo lè wí kejì tí bàbá ní. التجدد في الأساليب methodology ẹjọ́ ẹ má pa ìwo mọ́ ilé baba la wà torí Ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ ò ní dojúrú kéèyàn ronú ẹni ronú kíni èmi ní fi kún kéwú tí ó fi wu ara ayé ké èyí ni bàbá wa lọ mú wá kò sáríyànjiyàn lórí ẹ̀ tẹ́ ẹ bá ti mọjọ́ orí àkọ́bí ẹni ẹ mọ̀ bó ṣe tó kó tóbi. Allahu Akbar. èmi báyẹn jiyàn ọjọ́ orí mo mọ ọdún tí mo dà ní ìsìn mo sì lẹ́gbọ̀n so òun mọjọ́ orí màmí bá. àti mo lẹ́gbọ̀n mo sì mọ ọjọ́ orí mi ní ìsìn tẹ́mi náà ti bí ọmọ tó bímọ ẹ̀gbọ́n tí mo wí ẹ̀ sàrò bó bá wọn èèyàn rí nǹkan jẹ ni. ما يقال لعبد لما لم تكن مربا. ẹ jẹ́ ìnáró bọ̀dá yín nínú àbí bàbá yín. وإنما يقال له لما كنت مذنبا. bọ̀dá yín lèmi. bàbá. bàbá. bóyá bá ti lè ní bàbá láyé mọ́ gbogbo tó kù lábẹ́rẹ́ ti di bàbá fún wa. hakul kabira sagir ka hakil walid ala waladi. ọ̀rọ̀ tí ò rújú bọ̀dá yín lèmi. bàbá o. ما يقال لعبد. àsọlẹ̀ bàbá náà àbí wọ́n lásọlẹ̀ bàbá mo sọ ìwọ tí ń bẹ fún ẹ̀gbọ́n lórí àbúrò bọ́ọ̀ bá ti lọ́tẹ̀ nú bàbá lórí ọmọ ni. bàbá lórí ọmọ ni. ọlọ̀tẹ̀ ni ọ́. ọlọ̀tẹ̀ ni ọ́. kéèyàn ṣe ẹ̀kọ́ kó ṣe lọ́tún àwọn àáfàá wọn ò ṣe ẹ̀kọ́ lọ́tún mọ́ lónìí ẹni lọ́nà wo àkànnà fẹ́ kájọ ànábì yanyan èmi ò takò ṣùgbọ́n ṣé tàwáàfù tá à ń ṣe nísìn ṣé tá ànábì ṣe nù ó ṣe tiẹ̀ lórí èsì. kó máa yà kí ló kàn mí Sọ̀fà àti Mọ́rúwà tá à ń sálábẹ̀ èsì nísìn tá à tó ń bu omi mu lẹ́gbẹ̀ẹ́ kan tí ànábì náà mú rẹ̀. Jamra ṣebí òkò tá lóbi lọ́la ńlẹ̀ o tí ẹ̀ bá ti lè dá ayé padà sí bá a mọ ohun tí ẹ̀ bá rí nọ́ọ̀sì tí ì bá ti ṣe ṣíríkù ẹ̀ mójú kú òun bẹ̀. ẹ jọ ṣé mo ń communicate because ohun tí ẹ fẹ́ ká ṣe gangan ẹ náà fẹ́ ká ṣe bá nàbì ti sí àbí ẹ wá lọ wú Káàbà gbogbo táìsì ibẹ̀ ẹ wú kókó àsán àpáta táwọn nàbì máa ṣàtẹ́sẹ̀ rẹ máa ṣẹ̀jẹ̀. ẹ sì má gun pílẹ̀nì mọ́. mo múra àti jòkó nìyẹn ẹni kìlẹ̀ lẹ́ẹ̀kẹta àtàrà fúkù wálìmùlá tọ̀fàtù àlìmùlá àtọ̀fà àwọn alájí àgbà rífùkù pọ̀ fún wọn ẹjọ́ àwọn àfáà káàbà parẹ́ ẹjẹ́ lọ sẹ̀dẹ̀ nǹkan rẹ ti gbóná jù bàbá ní ó Allahu Akbar wọ́n parí ayé rẹ nù
àfọ̀ gbọ́dọ̀ wá di jàǹdùkú àfẹ́ tẹ fóònù mọ́ lónìí èèyàn orí tó dágbọ́n mọ́ bẹ́ẹ̀. Allah. ẹjọ ìsinilánà kò jálè tẹ fóònù mọ́ lónìí àfẹ́ yìí ọmọ lagídí èmi mo wà ń bẹ̀ èmi mo mọ̀ kò pé ká dáadáa kankan àwọn bàbá alájí àgbà kò tí ì sí íńtánẹ́ẹ̀tì kò sí social media wọ́n sì kọ́ yẹn kéwúdé nù gbẹ́ ìlú tí ò sí títì wọ́n gbé kéwúdé bẹ́ẹ̀ tẹ́ bá lọ igbó tako ẹ bá Ansarul Islam bẹ́ẹ̀ bá lọ Òkìtìpupa ẹ bá Ansarul Islam ìlú mi tí ò sí náà bẹ ẹ bá Ansarul Islam ẹ bá lé kéwú àwọn àyànmọ́ kékọ̀ọ́ kan tí ò kórìíra àti gbé nínú igbó lọ́mọ kan níbẹ̀ àwọn aṣọ àwọn ẹlẹ́bọ dé ní mímọ́ ìlú tó ti kú wọ́n lọ jí kí lẹ́yìn fi kún Allahu Akbar. dá mi lóhùn dáadáa mọ́ ni. Mùsùlùmí di. Ayakumullah. Sọ̀nù sẹ́wù kọ́ mọ́ fà á yà má. Ìdágẹ́. Sọ̀nù sẹ́wù nù. Àbí sẹ́wù sànù. Sáwì lọ́nà méjèèjì. Sànù sheikh sànù. Tafaddal. Sẹ́ẹ̀rì dáadáa ẹ̀ nítorí lẹ́lẹ́ bàbá wa láyé kí ni ń jẹ́ báwọn. Mẹ́lẹ̀ àbíbò. Jẹ́ ọ̀gá owó gbọ́. Mẹ́lẹ̀ àbíbò. Kabir. Ẹ wo ládàbí. Sáà mọ̀ pé ibi ni Sanusi ò ti kéwú sẹ́bẹ̀ kọ́. Dá mi lóhùn àwọn ọmọ ní nǹkan wá nàró pé lára fáàrí bàbá wa dé wá jòkó ṣèbí ń tá nítáyé fi ń yé àánú. wọ́n jẹ́ pé lẹ́kọ̀ọ́ kì í ṣe bí kéwù nìkan bọ́ọ̀dì ń ṣe ọ̀tọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n kàn ṣàṣàrin iṣẹ́ ni ò lè jèrè. bọ́ọ̀ tajà tọ̀ lẹ́kọ̀ọ́ èlò búrẹ́dì 250 kò bá 150 wá gbé olórí ibù wọn ò lè rà mọ́ nígbà rẹ torọ́ lẹ́kọ̀ọ́ ọ̀sán tí ó ṣẹ̀ sí. Wíìbù makarimal akhlaqi juhudi. mo ti kọjá táìmù mi o ṣùgbọ́n mo ti gbà pé òun kà mẹ́fẹ̀ẹ̀fà èmi náà pè ní rifku aláya khudu nasa bi shidda tọ́balẹ̀ ń sàfà èmi fi túláàsì máwọn èèyàn mọ́ tọ́wọ́ bẹ́ kí n dárun gbà sí ọ̀ ní sépèlé mi ọ̀ máa sọ ẹwà tó wà lára irùngbọ̀n ọ̀ máa sọ láàdá tó wà lára irùngbọ̀n ni ó fi wù mí kí ṣe pé tọ́ọ̀ bá dá sí ọ̀wọ̀ náà ń wà ní mú àyà irùngbọ̀n wá. Ó ní wọ̀ náà. tí n bá fẹ́ tẹ́wọ́ fẹ́ kí n máa lóru kaftan yìí ní pé agbádá ni ó pa ọ́ òru ni ó pa ọ́ ẹ̀kan wà ní imam irú aṣọ yìí ó dùn gbafẹ́ kódà ẹni tí ń ràn ìyí báyìí ní ràn ẹ wà fún mi ní ẹwà rẹ̀ ẹ bá wo ìyá yìí ẹ fit ṣé ẹ rí báwọn ń wà èmi náà wà á dá kan wò ìyàwó mi wà sọ pé yẹ mí ń wà fẹ́ ẹrú ẹ kó pọ̀ fún wa ní ẹwà ń tẹ́ ẹ gbé lọ́wọ́ fìtínà abẹ́lẹ̀ fi hàn. ń tá a sì ké yí a àìsàn mukun mẹ́kọ̀ọ́ akéwà yanjú ẹni tí ó pin àfilẹ̀ ìbò fún yín yóò múra ṣùgbọ́n ẹni fi ẹwà rẹ̀ ká fi rà wá ká sì fi dá yín lò gbé ẹwà wá èpè ìdí rẹ̀ lẹ́ ń sẹ́. ẹlẹ́ẹ̀kejì wala yu'amiluhum bil qaswa sì gbọ́dọ̀ máa bá yẹn ṣe pẹ̀lú ọkàn tó le iná ní gbogbo rẹ̀ iná ẹ dákun tó dọ̀lọ́ ẹ̀ ní kíni sẹ́ni tí kírun wákàtí márùn tó ń ṣe wáàsí lọ́fẹ̀ẹ́ òun lẹni ọlọ́ọ̀ abẹ́ tí ń ṣe wáàsí tó kọ àkáàdì nọ́mbà síbẹ̀. bàbá alájí àgbà wọ́n bá ayé ṣe pẹ̀lú ìrọ̀rùn ohun tí a gbé lọ́wọ́ ọjà tí a fẹ́ tàjọ́ náà ìwà wọn tó dẹjú ayé wá ṣe kíni ayé wá gbà. ìwọlúwà sí àgbáyé tó dẹjú ó já yóò ṣe kí ni ta ni ó tẹ́tí gbọ́ nǹkan tẹ́ ẹ fẹ́ sọ kùmọ̀ lẹ́yọ lọ́wọ́ àtúntò tó lè kókó bí ojú ẹni tó mú nǹkan
ẹ máa rìkọ́ọ̀dù ọ̀rọ̀ mi èmi báyẹn ẹjà ṣùgbọ́n tá a bá máa sọ̀rọ̀ lórí tí wọ́n sọ gbogbo ọmọ kí ni wọ́n kò lẹ́rú máa la gbogbo ẹ̀yin àfa àti ẹ̀dákẹ́ nǹkan ti ṣe yín wọ́n pè é bẹ́ẹ̀ mọ tẹ́ ẹ̀ ṣe ẹ̀ wá pọ̀ ọmọ kí ó jọ kí wọ́n mọ tí wọ́n ṣe ní tó wà lọ́ọ̀ tèmi náà tó gidi ni ẹ̀ rí ní tó gidi yọ. ẹlẹ́ẹ̀kẹta o ẹlẹ́ẹ̀kẹta anahayu anitakalufi ẹjọ bàbá alájí àgbà wọ́n kọ̀ láti mọ ẹjẹ èèyàn nípa ẹni lọ́nà wo bàtà wà ń kékèké irúgbọn bàbá òpọ̀ tá a wà ń bì a sì rọ́mọ kí ó tó dá sẹ́gun wọn ò ní lọ fàdánù wọn tó wú Ọlọ́run sí wọn fara mọ́. akọmọ ní kéwù ni bí ó ṣe lu Ọlọ́run lónìí. Ọlọ́run ọba lónìí. ẹjọ mo ń bi àwọn kan sìn kò yẹ kí n sọ̀rọ̀ ẹ̀yìn ta tó láti fà nínú ilé àmọ́ kò lè bá jẹ́ tá kọ́ nǹkan bẹ̀ wọ́n ní gbogbo obìnrin tí wọ́n ti ń ṣòwò yóò wọ̀nà imam gbogbo ìyàwó yín ní lọ́jà ẹ jẹ́ wọn kàwé ẹ sọ ọdún mi burúkú mo láwọn dọ́tọ̀ ṣe mòlídìí ọjà alága obìnrin ṣé ìyá rẹ ló jẹ ọ sì gbowó lọ rẹ tí wọn bá ẹ̀ǹpá òun kó máa ṣiṣẹ́ bó lọ́ọ̀tì rówó gbà ẹ̀ ń wé láwà ní fún gbogbo obìnrin ẹ̀ ń fẹ́ jẹ́ kínní kàdínì táwọn náà bá jòkó létí ẹ̀ ń dì mọ́ rẹ̀ tí wọn ò níṣẹ́ lọ ta ni ó bá yín kan mọ́ṣáláṣí yín ẹgbẹ́ àti ìlọ́nu tíra ọpọlọ la fi dá. ó dá àti ọba ní kómi ọmọ sì sí àgbà iṣẹ́ tá àdìjá ṣe lára nàbì tá a bá ní ká yọ kúrò lónìí Islam ó sì mì tí ìbá ṣe tọrọ kọ́bọ̀ rẹ̀ tó náà bọ̀dà nàbì ò fara tì sí. ẹ̀yin ọ̀dọ́ náà wá kásá obìnrin ò ní ṣiṣẹ́ bó lẹ́ kéwúdé èló lẹ́ ń pa lójúmọ́ tẹnu rẹ ọgá wọn ní ṣiṣẹ́ obì wọn fi inú lọ́lẹ̀ wọn mú gàrí ó fi run gàrí jáde nímú ọmọ tí a ń tọ́ tó ní dìgírì tó ní masters ẹ̀ tó ní gbogbo ẹ̀ ẹ̀jẹ̀ ó lo sàtífíkẹ́ẹ̀tì ẹ̀ olùsìlọ́lọ́ǹda àbólówó ẹ̀jẹ̀ àmọ̀ ntọ́lọ̀ nǹkan fún ẹ̀jẹ̀ ó lò ó. wọ́n rí di pé ilé obìnrin náà ti gbóúnjẹ wọn gbà tó bímọ tán wọ́n wá pọ́n àmàlà sínú aṣọ wọn ò jẹ́ kó mọ̀ ani mọ̀jọ kọ̀ ọ̀rẹ́ wọn torí yóò bọ̀ jẹ́ ń bẹ̀. ẹjọ́ ni kóbìnrin ó má ṣiṣẹ́ wọ́n lè fún ní sálárì 100,000 lóṣù. bẹ́ẹ̀ni. ẹni torí kí ni ó ní ìyá tí ó sànjọ́ fún ó lábúrò tí wọ́n bí ilé tí ó wúlò fún nǹkan ṣẹlẹ̀ níran wọn tí ó lọ mo lè fún ìyàwó mi lówó síbẹ̀ kọ́ dẹnẹkọ́ ni kí n fún ìyá rẹ̀ ṣùgbọ́n tí n bá ti enrich o tí mo empower rẹ̀ yóò máa fún òbí rẹ̀ síbẹ̀ kọ́ yóò sì wúlò fábúrò rẹ̀ ọmọ ọlọ́mọ tẹ́ ẹ̀dẹ̀ lókun mọ́lẹ̀ yìí bó ní kí wọ́n ti sanjọ́ fẹ́ni tó bí yẹn. sáà lè wí mi o. ẹ dákẹ́ ẹ̀ dábàá fẹ́ kí n wí ha àtàhádùsù bìlúgàtì lẹ́dí yafhamunaha tá a bá fẹ́ ṣe àfà wọ́n ní ká máa sọ èdè tí ó yẹ àtó jòkó tì ọ́ tí máa wà láàrin àwọn àfà bí ṣe máa kílò lókọ́ ẹ̀ àmọ́ sọ lárúbá síra wa ni wọ́n yẹ sọ púpọ̀ láàrin jẹ̀mọ́ àgbọ́yé la níìdì kì í ṣe kéwú rẹ́gẹ́dẹ́ fipamọ́ dàrin àwọn ẹgbẹ́ rẹ tẹ́jọ́ máa lagi mára yín ọwọ́ dá oko wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìyàní owó aṣọ wákàtí wọn ni kí n wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọtí bá nǹkan jẹ́ wa ma arsalna min rasulin illa bi lisani qawmihi liyubayyina lahum. bàbá alájàgbé wa mú àyà kan wọ́n máa lọ bí ata wọ́n máa lọ gbogbo ẹni tí ò kéwú yóò sì mọ ọmọ tí wọ́n ń wí lójú ẹsẹ̀ àǹfààní yẹn ẹ̀sìnkọ́ náà tóbi. Allahu Akbar. ohun tí ń jẹ́ àǹfààní tí yóò sọ̀rọ̀ tán tán tó gbọ́ délé tó tún lè tó kalẹ̀ bó ṣe sọ. ẹlẹ́ẹ̀kejì rẹ̀ wal mukhatabatu ala qadri al-fahm ala qadri uqulihim káma báwọn èèyàn sọ̀rọ̀ bí làákà ìwọ́n bá ṣe tó ẹ wá lórí kínní mo fẹ́ dá sẹ̀ríà ọwọ́ ń lo sẹ̀ríà lọ ń táyé fẹ́ gbọ́kàn sọ. kò sẹ́ni tí ò ní disciple kò sẹ́ni tí ò lẹ́ni tó fẹ́ jọ síbẹ̀ kọ́ ọ̀lẹ́ tírèènì ẹ̀ tó fẹ́ kó jọ gbogbo ayé ò lè jọ kálukú lẹ́ni tí ń tẹ̀lé tó bá tẹ̀lé wọn ò dọ́mọ náà kò sún ọ̀dọ́mọ náà torí wọn ò kásùbà àti ẹni 50 wọn ò sì kí àìlẹ́ àti ẹni 70
déédéé bá a ṣe kìnìún kíkọ́ ló sọ ọ́dọ̀ ọmọ náà kí ló ń ṣe tí wọn ò ṣe déédéé tó ń ṣe ẹ̀mọ́ni lára yẹn kì í sòdìdí yẹn a lè tá dànù tẹ́sí òsì bàjẹ́. parí ẹ̀ kí ni tọ́ ṣé mọ́tò wí yìí mọ́ ni. inzalu nasi manazilahum bí tí ń jòkó nù. bàbá aláàjì àgbà ni wọ́n ní ká gbìyàn síbi tọ́lọ̀ ń bá gbé sí. bàbá ò fẹ́ bá àwọn kọmíṣánná tẹ́tí yàmọ́gbẹ́ sọ̀rọ̀ wọ́n ní àwọn ọlọ́lá wa àwọn èèyàn yìí wa àwọn síwájú wa tọ́lọ̀ ń kó alẹ́ lọ náà tí bàbá lè tẹ̀pá bí ìdun. ẹja bí wọn ò sáà lè sọ̀rọ̀ sófin òun wa bàbá ma ẹ wo bàbá àwọn àfáà mi tí ti jòkó lónìí nù ǹjẹ́ àmọ́ yìí ọláfọlọ́lá kẹ́ẹ̀fẹ́ dá kọ̀ọ̀rọ̀ alájà kúkàn ní ajíkàpá mo kóòtì ẹni mi kí mo sọ báwọn kí ẹ wá pẹ̀lú bàbá bẹ́ẹ̀ á wá béèrè pé ṣé torí àtọ́jú rẹ bẹ̀rẹ̀ kékeré. Sùúrù Adam àwọn àfáà ẹni náà ẹgbẹ́ olúkálùkù sáàyè rẹ̀ gírímọ̀ǹkà yìí kéwú ó ti gùn yín lónìí ẹ̀yin nìkan sì kẹ́ ẹ máa kéwú. mo sọ̀rọ̀ jẹ́nẹ́rálì ni o ṣùgbọ́n mi tọ́pọ̀ lọ́rẹ́ bá ń dọ̀ ọ́ láàmú lọ ìwọ lọ́mọ yòókù torí àdánwò ti kún ara yín nísìn ẹni tẹ́ fẹ́ bá jà tẹ́lẹ̀ rẹ̀ mọ̀ wá ká irú èyí wọ́n wá yọ mo sì lè dúró tí mo sọ kí ló dé tọ̀ lè pọ́nyàn lé kéwò lọ ké ọjí tíra òun lọ ọmọ kéwò ẹni tó kọ́ kí ló mọ̀. níbi tí mi ò jòkó ní alájí àgbà ni bàbá máa pọ́nyàn lé bàbá máa pọ́nyàn lé ẹ tẹ̀lé mi dáadáa bàbá Khalifa wà ní bọ́ọ̀ bá ti jòkó lórí àga ẹ wò jòkó lẹ́lẹ́ dénjò bàtí mo lọ kí ẹni last week mo wá dọ́dọ̀ àwọn ajáde èèyàn ńlá kan sì ní kí n fọ́n kura nìkan ó fẹ́ tó kánóbì mo wá gbé fún ọ tán mo wá fẹ́ ràn wọ́n ní ó lè ràn mí ìmáàmù Ọ̀fà ni wọ́ ìmáàmù gbogbo Ọ̀fà wọ́n jẹ́ ń sẹ́lọ̀ jẹ́ ń dín nǹkan mi máyà. Allahu Akbar. àwọn àfáà tí wọ́n á tún wá rí bá a ṣe tó ìwọ tá àwọn akọ anké ọsẹ lè mọ rí bá a ṣe tó tá a gbọ́dọ̀ rẹ kọjá pàápàá jẹmọ ẹdá mi lónìí ṣé ẹ fẹ́ máa bẹ láàfáà kólúkálùkù lọ bọ sọ gbéraga ẹ forúkálùkù sípò tọ́lọ̀ máa fi sí. kéwù tiẹ̀ ni wọ́n ń wò ọmọ tó so lè kọ́ ọ ní kéwù ìwọ kọ̀ǹdẹ̀mù ẹ̀ka kéwù bí ẹ ṣe wọ wọn ò wọ dáa ọ ní tí ìkú tó ìfagilé kéwù rẹ tọrọ ọ̀fíà sí kò tọrọ ọ̀fíà sí. bàbá alájí àgbà nígbà tí a dé pẹ̀lú karama àti ọgbẹ́ wọn ò takun àfa àti ẹnba wájú àgbọ́lẹ̀ ọ̀gá bú bàbá bẹ́gọ́ rẹ̀ rí wọn ò sọ̀rọ̀ sí bàbá sóró rí wọn ò sọ̀rọ̀ àwọn àgbàlagbà rí wọn àwọn àfa wa ńláńlá àwọn mọ̀ ìyẹn àwọn tọ́lọ̀ ń fún alálùbáríkà wọn. bàbá wọn àti àgbẹ̀ tó ń lágbólé mi àfa àti ti sísí bẹ́ẹ̀ tí àwọn ọmọ gbírí rẹ̀ wọn ni lágbólé yìí ní 1934 ní Ghana ibẹ̀ mo ti rí oríire tí aláàjì àgbà máa rán mi wá àwọn bàbá ìwà tutọ́ lé mi lámújẹ wọ́n pẹ́ wọlé ní bá. Allahu Akbar. èmi tẹ́mi ó jòkó ni gbogbo àfáà tí ò bá tí ì rí ọlá ẹlòmíì lẹ́gbẹ̀ẹ́ ọlá rẹ kò lè pẹ́ nínú oríire. Allahu Akbar. ó yẹ ká máa rí àpọ́nlé mo ti fún àwọn kan tọ́tọ́ bá dé àtúnṣọ àwọn mẹ́fà yìí tó mú mi sí pẹ̀pẹ́ alájàgbà máa pọ́nyàn lé wọ́n tún wá máa lo ẹ́ fún ọmọ kéwù wọn kódà fọmọ tí a bí nínú. wọ́n àti tí mo wá káyìn tí bàbá fi lọ bọ́lọ̀ wọ́n fẹ́ jòkó ńlẹ̀ẹ́lẹ̀ tó bá ṣe bó tiẹ̀ jẹ́ ìmọ̀mù àgbọ̀ ìmọ̀mù tó wá jẹ yìí má ra ọ̀fà mọ́lẹ̀. ẹ máa gbọ́ tí
tí mo lu bàndírì wá sí wájú wọn. níjọ́ ní wọ́n pé tí àkàn bá tiẹ̀ wá ń takò sáfàǹdà ò ti sọ́dẹ̀ tọ́ ni. pé tí àfàǹdà ṣe sáwọn làwọn á takò ẹ̀wà lájí àgbà. kézà ti rẹ̀ ń bẹ̀dùn ní o pé bàndírì tẹ lù wáyé bàndírì tẹ lù wáyé táfàǹdà lù pòfẹ́sọ̀ ni ń bọ̀ bó lọ wí ẹ jẹ́ ń jókòó. أحب مكارم الأخلاق جهدي وأكره أن أعيب وأن أعابا ما العاشر واصفه عن سباب الناس حلما وشر الناس الله أكبر أن يهوى السبابا بابا ولدس ومن هاب رجال تهيبوه ومكما ومن يهني رجال فلن يهابا أحب مكارم الأخلاق جهدي وأكره أن أعيب وأن أعابا وأكره أن أعيب وأن أعابا وأصفه عن سباب الناس حلما وشر الناس من يهوى السبابا وشر الناس من يهوى السبابا وشر الناس من يهوى السبابا ومن هاب رجال تهيبوه لبيب ومن يهدي رجال فلا يهابا من يهدي رجال فلا يهابا. èmi ti bá a débi tí mo fẹ́ jòkó tẹ́lẹ̀ làwọn ọ̀rọ̀ dé àwọn ọ̀rọ̀ ni wọ́n dé wọn àwọn ọmọ òkè gbé mi mọ̀ mo ti kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún sí wákàtí tí a ní kí n lò. Masha Allah. àgbàlagbà òfin ni. ومن هاب الرجال تهيبوه. ta ni mójútó akó àgbà microphone níbi tí mo bá dé nìyẹn. Masha Allah. Jazakallahu khairan. ẹ jẹ́ Allahu Akbar. àgbọ̀lọ́n tóbi dáadáa fún gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ṣe wọlé ó yẹ ká gbọ́lọ́n tóbi kójú bẹ́ẹ̀ lọ. lọ́pàá yà gbogbo àwọn tí a dúró ẹ dákun ẹ jẹ́ farabalẹ̀ díẹ̀. Allahu Akbar. ọlọ́run tí ó sàwọn alájí àgbà bó ti ṣe wọ́n yìí òun là á fi ń bẹ ọlọ́run fún àwọn bàbá wa ìmáàmù àgbà lọ́fà àpadà sí ibú ọlọ́mọdé ọkàn yín láéláé. àmín. ọba tó ti gbé yín kalẹ̀ nídùnnú fún wa ọlọ́run mọ́ sọ yín di àmùbánújẹ́. àmín. fọ́nà bí alápapọ̀ a ṣe ní láfikàn iná àtọ́ iná kan fún wa ọlọ́run ti fi bá lajẹ́ àgbà ọlọ́run bá fi bẹ́yìn náà lò bẹ́ẹ̀. bismillah. bisimilahi rahman rahim ila fi quraish ila fi imrilata shita wa sayf فليعبد رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف آمين آمين. gbogbo àwọn afáwọn alápapọ̀ tí wọ́n wọlé bàbá wa mọ́kàmá ẹni ṣéhù ẹtún bẹ̀ dáadáa ẹtún bẹ̀ dáadáa bàbá wa ládọ́sù àti bàbá wa pòfẹ́sọ̀ Masud Mahmud Jimba ẹgbẹ́ ẹ̀rú ẹ̀ báwọn náà àwọn pòfẹ́sọ̀ wa Agaz ẹni ṣéhù àti gbogbo àwọn alápapọ̀ yìí tó kù báyìí òun náà ni kí àwọn justice wa ọlọ́run járí wọn pé kí wọ́n jí sí àwọn khalifa falyatafaddal mashkuran. As-salatu ala nabiyil karim sallallahu alayhi wa sallam.
gbogbo àwa àlùmọ̀ Nabi Muhammad sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ pé sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. lórúkọ àwọn bàbá wa khalifatul adabiyyin adamallahu hayatahu. ẹ jẹ́ wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí jama adamallahu hayatahu. ẹ jẹ́ wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí adamallahu ẹjọ́ pé hayatahu. mẹ́ta adamallahu hayatahu bàbá wa khalifatul adabiyyin adamallahu hayatahu. fadilatu sheikh abdulkadir muhammad kamaluddin habibullah musa al-adabi adamallahu hayatahu. wọ́n ní àwọn báyìí pé bàbá ìmáàmù àgbà lọ́fà adamallahu hayatahu. ọmọ bàbá wa alájí àgbà àárín pọ̀lọ́ ọlọ́run wọn lọ́lọ́run níjọ́ dàrú آمين. ẹ̀dá pàlúmọ̀ Nabi Muhammad صلى الله عليه وسلم. bàbá ní ake surat al-kawthar inna a'tainaka al-kawthar ẹyọ kan bá ti pọ̀ tó yìí bàbá wa ìmáàmù Ọ̀fà lónìí ọlọ́run dákun àárín wọn pẹ̀lú ọlọ́run kọ́lọ́mọ́jọ́ dàrú آمين. bàbá la dúpẹ́ púpọ̀ ẹ kú ojú ẹ kú ẹ̀yìn الله. bẹ́ẹ̀ ti ṣojú láyé bàbá wa alájí àgbà náà ní الله Allahu أكبر. akbar bàbá wa al-Fulani أبدية أبدية أكبر. من شيخنا تاج الأبد أبدية أبدية من شيخنا bàbá wa تاج al-Fulani láti kó kí الأبد. bàbá wa ìmáàmù Ọ̀fà ẹ dákun lábẹ́ suratul Kawthar tá a ké yìí fún bàbá wa ìmáàmù Ọ̀fà àgbà lọ́fà أدام الله حياته. bàbá khalifa ní kọ́lọ́mọ́sá bá wa mójútó wọn آمين. iṣẹ́ ọlọ́run tòótọ́ ọlọ́njọ́ máa wà pẹ̀lú wọn ní gbogbo ìgbà àárín wọn pẹ̀lú آمين. ọlọ́run kọ́lọ́mọ́jọ́ dàrú آمين. ẹ dákun bisimilahi inna a'tayna بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر آمين. lábẹ́ suratul Fatiha àtàkè àwọn bàbá wa khalifatul adabiyyin أدام الله wọn حياته. làwọn kí gbogbo mùsùlùmí púpọ̀ pé ṣé ẹ kú fi ọlọ́run lára bàbá wa alájí àgbà ọlọ́mọṣà fẹ́ràn yín náà آمين. gbogbo dáadáa tí ń bẹ lára kálukú wa ọlọ́run kó ṣàlékún ẹ̀ آمين. gbogbo tábùrú lè sọ̀rọ̀ ẹ̀dá ọlọ́mọjọ kẹne kọ̀ọ̀kan wa آمين. bisimilahi al-Fatiha bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. bàbá làwọn dúpẹ́ púpọ̀ wọn làwọn dúpẹ́ jazakumullahu khairan. آمين. tọ́ nírọ̀lẹ́ إن شاء الله. wọn bàbá alájí àgbà ní ká pàdé àwọn àfáà wa àgbà àdúrà mi gbà ọlọ́run jẹ́ àrí wọn pẹ́. ẹ ṣe Allahu akbar Allahu subhana akbar. rabbika rabbil izzati amma. gbogbo àwọn jama baba khalifatul adabiyyin wọn náà dúpẹ́ fún wa o wọn lè ṣe púpọ̀ ẹ ṣe jazakumullahu khairan. Really give my definition.